Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 18 ẹsẹ̀ 15 títí dé 17. Ó kà báyìí: Símónì Pétérù sì ń tọ Jésù lẹ́yìn àti ọmọ ẹ̀yìn mìíràn kan. Ọmọ ẹ̀yìn náà jẹ́ ẹni mímọ̀ fún olórí àlùfáà, ó sì bá Jésù wọ ààfin olórí àlùfáà lọ. Ṣùgbọ́n Pétérù dúró ní ẹnu ọ̀nà lóde. Nígbà náà ni ọmọ ẹ̀yìn mìíràn náà tí í ṣe ẹni mímọ̀ fún olórí àlùfáà jáde, ó sì bá olùṣọ́nà náà sọ̀rọ̀, ó sì mú Pétérù wọlé. Nígbà náà ni ọmọbìnrin náà tí ń ṣọ́ ẹnu ọ̀nà wí fún Pétérù pé, ìwọ pẹ̀lú à ń ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọkùnrin yìí bí? Ó wí pé, èmi kọ́. Àwọn ọmọ ọ̀dọ̀ àti àwọn aláṣẹ sì dúró níbẹ̀, àwọn ẹni tí ó ti dáná nítorí tí òtútù mú, wọ́n sì ń yáná. Pétérù sì dúró pẹ̀lú wọn, ó ń yáná. Nígbà náà ni olórí àlùfáà bi Jésù léèrè ní ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ní ti ẹ̀kọ́ rẹ̀. Jésù dá lóhùn pé, èmi ti sọ̀rọ̀ ní gbangba fún aráyé. Nígbà gbogbo ni èmi ń kọ́ni nínú sínágọ́gù àti ní tẹ́ḿpìlì níbi tí gbogbo àwọn Júù ń péjọ sí. Èmi kò sì sọ ohun kan ní ìkọ̀kọ̀. Èéṣe tí ìwọ fi ń bi mí léèrè? Béèrè lọ́wọ́ àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ mi, ohun tí mo wí fún wọn. Wò ó, àwọn wọ̀nyí mọ ohun tí èmi wí. Bí ó sì ti wí èyí tán, ọ̀kan nínú àwọn aláṣẹ tí ó dúró tì í fi ọwọ́ rẹ̀ lu Jésù pé, alábòójútó àlùfáà ni ìwọ ń dá lóhùn bẹ́ẹ̀? Jésù dá lóhùn pé, bí mo bá sọ̀rọ̀ búburú, jẹ́rìí sí búburú náà. Ṣùgbọ́n rere bá ni, èéṣe tí ìwọ fi ń lù mí? Nítorí Anasi rán lọ ní dídè sọ́dọ̀ Kéfà olórí àlùfáà. Ṣùgbọ́n Símónì Pétérù dúró, ó sì ń yáná. Nígbà náà ni wọ́n wí fún un pé, ìwọ pẹ̀lú à jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì sẹ́ wípé, èmi kọ́. Ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà tí ó jẹ́ ìbátan ẹni tí Pétérù gé etí rẹ̀ sọnù wípé, èmi kò wá rí ọ pẹ̀lú rẹ̀ ní àgbàlá. Pétérù tún sẹ́, lójú kan náà àkùkọ sì kọ. Máṣe sẹ́ Jésù. Jésù sọ àsọtẹ́lẹ̀ fún Pétérù pé yóò sẹ́ òun nígbà 3 kí àkùkọ tó kọ. Ṣùgbọ́n Pétérù fọhùn pé òun ṣetán láti bá Jésù kú. Ka Mátíù orí 26 ẹsẹ̀ 21 títí dé 35. Jésù, ẹni tí ó mọ òpin ohun gbogbo, láti ìbẹ̀rẹ̀ sọ fún Pétérù ìwà tí yóò hù ní alẹ́ ọjọ́ tí wọ́n mú Jésù. Jésù wà níwájú adájọ́ ayé nínú òtútù. Ṣùgbọ́n Pétérù ń yáná ọ̀tá. Nítorí àìkíyèsára, àsọtẹ́lẹ̀ búburú náà ṣẹ mọ́ Pétérù lára. Ó sẹ́ Jésù nígbà 3 gẹ́gẹ́ bí Jésù ti sọ. Níkẹyìn, Pétérù ronúpìwàdà. Ẹ jẹ́ kí a yẹ ara wa wò. Àwọn ọ̀nà wo ni a fi ń sẹ́ Jésù lóde òní? Bí ayé wa kò bá jẹ́rìí Jésù, a ti sẹ́ ẹ. Bí kò bá sí ìyàtọ̀ láàrin Kìrìsìtẹ́nì àti aláìgbàgbọ́ nínú ìwà àti ìṣe wa, a ti sẹ́ Jésù. Àdúrà. Ẹ̀mí ìjọra ẹni lójú, má ṣe jẹ́ kí ó bà lé mi. Jẹ́ kí n gbẹ́kẹ̀lé agbára rẹ láti ṣe rere láyé. Má jẹ́ kí n sẹ́ ọ. Àmín.